kúlé là ń kára ilé ẹ̀ka àbọ̀ là ń kéré ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ ní tójọ́ mẹ́ta kò sọ pé ẹkújọ́ mẹ́ta ni ẹ̀yin olùfara káàkiri àgbáńlá ya màkìyín ẹkújọ́ mẹ́ta káwọ̀ sórí ètò yín ètò wo ètò àṣírò ayé pẹ̀lú èròjò òrìntì àti bàbá àlùbáríkà àwọn ẹbí dànù ní ìlú Ìgbòdú lẹ́nìí kí la fẹ́ sẹ́yìn tí wọ́n wà nǹkan fìdílé o ẹ fìdílé nǹkan jẹ́ kájọ ṣètò yìí bá ṣe ń ṣe kó ba lè rí bí òtí bàbá àlùbáríkà wọn kalẹ̀ àwọn ẹbí dànù ní ìlú Ìgbòdú bàbá o. ẹ mọ wáìtì. ẹ pa á ní ká ṣe funfun lẹ́yìn. àkúmúra December. àwa nù. lọ́jọ́ bá wa láyé aláwọ̀ Muhammad. láyé ìjọ ìrẹsì ni wọ́n máa jẹ ní December. ìsìn wa lọ. àrílájẹ ìjọba ní àrílájẹ December sí ní lọ́ba kù ọyàn bá rí ní ọjẹ. ìwé ìwà lílo máa jẹ. ayé ìjọ nù ẹ̀ẹ̀kan náà la jẹ ráìsì lọ́dún náà tẹ́lẹ̀. nígbà ráìsì wa gba yẹyẹ sí. ó ti di kò sí ẹ̀sọ́ oúnjẹ tó níyì mọ́. lẹ́yìn ráìsì ni. ìyán ní o ìyán ní ìlú ráìsì lọ. mísì ráìsì bàbá àtọmọdé àtàgbà ráìsì màbí àwọn ẹlòmíràn ó bẹ̀rẹ̀ kó jẹ ráìsì mi ní ọ̀sẹ̀ kan àwọn èkó iyán lára olóòkè ní gẹyán ọ̀rọ̀. téèyàn bá rí iyán ṣùpá àràmọ́ délé ọ̀lẹ. kí ló jẹ́ bẹ́ẹ̀. ó délé ọ̀lẹ kò ní dúró ní ọgbọ́n kí ni mo pè é yìí. ẹni wà délé ọ̀lẹ kò ní dúró. òṣùpá àràmọ́ délé ọ̀lẹ. òṣùpá àràmọ́ délé ọ̀lẹ. yóò délé ọ̀lẹ kò ní dára dúró ní kò níwọ̀n tíṣu ní kò níwọ̀n tọ́lẹ̀ ní iṣu lóko mọ́ tí obìnrin méjì bá ń gúnyán baálé ilé tó bá ń wá sọnù ní jẹ́ kí wọ́n máa rán ní pé odò yán ní pé ní. èrò sórí tí wọ́n bá gún nígbà wọ́n bá gún dáàyè kan ọ̀gbọ́n tí iyán máa ń sọ a ní mègídá fìdí mọ́lé mọ́rìn gbòòrò jìnnà sórí kò síbi tí baálé ilé ọ wà mo ń lọ ilé wọ́n ń pè mí. ìyán o kí ni mo wí. òṣùpá àràmọ́dé ní ọ̀lẹ kí ni ń jẹ́ ráìsì wàá gbé lórí ẹ̀ ẹ̀yin ọmọ ọ̀sìn òṣùpá àràmọ́dé ní ọ̀lẹ yóò délé ọ̀lẹ kò ní gbòòrò. bàbá lè ní orí ọ̀rọ̀ kẹwàá dùn mí. ok kí ni. ẹgbẹ́ mo sọ pé tú ni o nítorí táwọn ará ilé bá máa sọ ọ́ sùn wọn ní ṣe kéwọn yìí ṣe nàá lè kéwọn dé ṣáájú kéwọn ni ìmọ̀ kò sí bá ṣe máa bó bá ṣe ń ṣẹlẹ̀ àwọn òfìgbà kan bò kan nínú bó ṣe rere bàbá àlùbáríkà sọ bó ṣe bí bàbá àlùbáríkà sọ bó kù díẹ̀ káàtó bàbá àlùbáríkà sọ ṣùgbọ́n èyí tí kéwọn àti ó ṣe ìtàtì ìwà rí ní ọ̀sẹ̀ yìí ọmọ kékeré kan ní ṣèpàdé secondary school ni ṣùgbọ́n ó ga bí kéwọn náà ó sì jọ wọ́n ọmọ náà wọn ni máa ń kọ ní àwọn ọmọ owó lè jọ àwọn olórin òṣèré. ok ó kàn jọ ó ṣàkọrin ṣá so ìgbà tí ọmọ yẹn kéwọn wà ní pàtí tó play àwọn ẹlẹgbẹ́ wọn àwọn máníjà wọn ṣàgbèsè wọn létí pé àwọn ọmọ yẹn ọmọ dáàsọ yẹn ó ti wà ní gbàgbọ́ wá ṣe forin pé nìyẹn pé ẹ bá ń gbọ́mọ mi ẹ ní ọmọ ọ̀bọ̀ ọmọ náà bá gorí stéèjì ní kéwọn bá ní kó kọrin kéwọn bá pè ní kéwọn junior ló bá kọ ó mú òun bàbá ìtẹfẹtẹfẹ ni ó mú débi pé ó ń kọ báyìí kéwọn sì ń gbó ó jó títí báyìí bàbá ní ẹ̀yin onílù ẹlùlù fọ́mọ mi ẹjọ́ kọrin lọ́mọ yìí bá kọ́ bàbá bá náwó fún un bàbá jó bàbá àwọn èèyàn sọ pé àbọ̀ ọmọ yóò ti bí síta níyàwó ẹ̀ kan pé wò ó ọmú ẹ ló fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ló fi mú wọlé àtòrí kò yé wa. ṣe rí ọlọ́run má sọ wá ló kọ bú. àmín. ọlọ́run má sọ wá ló kọ bú. àmín. ẹni tó ń kó orí tútù orí gbígbẹ jọ kò ń ṣe kó orí rẹ̀ dàrú. ṣe rí kẹwàá tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí kò ń ṣe pé gbogbo nǹkan ló náà fi burú kò ń dẹ̀ ṣe pé gbogbo èèyàn náà ni ó burú sí
ṣe gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi kò sí bí inú èèyàn ó ṣe bàjẹ́ tó yóò níjọ́ tínú rẹ̀ ó dùn kò sì sí bí inú èèyàn ó ṣe máa dùn tó yóò níjọ́ kan tínú rẹ̀ ó bàjẹ́ ṣe rí òun náà ó èèyàn dáadáa ní ṣebí dáadáa ló ṣe lẹ sọ yìí n tó dáa kó máa ṣe nù kó fa gbogbo àwọn yòókù mọ́ra kéèyàn má máa jẹ́ àfimí Ọlọ́run nìkan lọ́ba àfimí torí gbogbo tẹ́dá bá ń ṣe láyé ní ó padà dìtàn eléyìí tó ṣe yìí yóò dìtàn láyé ó ṣe wà nínú ìtàn ayé ọmọ lágbo lágbájá báyìí ó pè mí báyìí ó náwó fún mi ó fún mi lówó tó ń jẹ́ èèyàn nìyẹn tó yẹ kó máa ṣe nù kéèyàn tó jẹ máyégún gbogbo Yorùbá tí ò bá dáa wọn ò ní fi ṣe torí náà irú dáadáa bẹ́ẹ̀ yẹn ó dáa ṣe rí tí wọ́n bá ń sọ̀rọ̀ èèyàn ti dáadáa níjọ́ téèyàn bá ń bẹ gbogbo tẹ́dọ̀ ọba jẹ́ láyé àtìlé ayé ni ó ti máa rí o téèyàn ọba jẹ́ lọ́run téèyàn ọba lọ́run àtìlé ayé ni ó ti máa rí àwọn èèyàn ni wọ́n máa sọ̀rọ̀ èèyàn sọ̀ǹgbádùn ọ̀rọ̀ mi tó àwọn èèyàn ni wọ́n máa sọ̀rọ̀ èèyàn níjọ́ kan ẹ̀sìn mi já sí sọ́kàwé wọ́n wá débẹ̀ a lè yọ wọ́n á ní òkè ọ̀ya ìmọ̀ bí wọ́n ṣe gbọ́ àwọn ọmọ gáràjì àwọn ọmọ àdúgbò àwọn ìyá arúgbó èrò wá pọ̀ bí ẹni pé mò ń ṣe nǹkan ńgbọ́ ọ̀pẹ́lẹ̀ nìkan bá ní kíní tí wọ́n máa fi yọ gbẹ́ńjìnì wọ́n kọ́kọ́ lọ gbé kan wá wọ́n wá fi sí lẹ́sẹ̀ wájú mi ìṣẹ̀lẹ̀ dúró ń bẹ̀ mọ́ torí àánú ẹ̀sìn yẹn ṣe mí wọ́n wá fi fa gbogbo àwọn pọ́ọ̀sì wá lọ rẹpẹtẹ nígbà wọn wá yọ ọ́ tán tí wọ́n domi sí i lára tẹ̀sìn yẹn dìde wọ́n ń tọ́jú ẹ̀ ìyá kan wá ń jọ́ kejì ní bàbá àlùbáríkà wà tẹ́ ń wù ní kẹ́ máa ń wo ó ní tí ẹlòmíín bá kú kò lè rí irú èrò táwọn rí ládùúgbò yìí lánàá tí nǹkan míì bá ṣẹlẹ̀ kọ́mọ ẹlòmíín bá já sí tó bá kú kò lè rí irú èrò tá a rí ìlànà ẹlòmíín ò lè rí gbogbo àwọn bọ́ọ̀sì yẹn tí wọ́n bá ti gbọ́ bàbá àlùbáríkà tí wọ́n bá ti gbọ́ bàbá àwọn ọlọ́pàá tí wọ́n ń lọ wọ́n rá àwọn bọ́ọ̀sì tí wọ́n ń rí tí wọ́n wọ gìrìgìrì gan ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀sìn bàbá àlùbáríkà ló já sí kíni àwọn náà gbé mọ́tò wọn débẹ̀ gbogbo wọn ṣe wọ́n wò pé ṣé mo ti dáa tó báyìí ni ìwà ní fà ìwà èèyàn ò lè máa ṣe bí kó a máa sọrí fún èèyàn ò sì lè máa ṣe rere kó a máa sọ bí fún so ń gẹ́tì ọ̀rọ̀ mi ọgbọ́n tí bàbá kan kọrin onítẹ̀yàn bá ń hùwà kinní kan tọ́mọ ànábì ádámọ̀ bá ń ṣàdúrà fún onítẹ̀yàn bá ń hùwà ibú tọ́mọ ànábì ádámọ̀ bá ń ṣàdúrà fún iṣẹ́ ọwọ́ ẹ̀ ni wọ́n máa ṣépèlé téèyàn bá ń ṣe wú ìwà àdúrà tọ́mọ ànábì ádámọ̀ bá ń ṣépèlé iṣẹ́ ọwọ́ ẹ̀ ni wọ́n máa ṣàdúrà fún ọmọ yẹn kó ní wàá mọ̀ wọn rẹ̀ dáadáa kọ́sọ́ rẹ̀ téèyàn bá fẹ́ ga tí olóríire kan bá ti fẹ́ràn ẹ̀ wàá sọ̀rọ̀ ẹ̀ láti máa sọ̀rọ̀ ẹnu wàá sọ ọmọ yẹn náà á ṣọ́ra kò ní nígbéraga rárá kò sì ní máa sọ pé fún mi lówó níbi tó ti ń kọrin yẹn ó ṣe sí ẹ yẹn níbi tó ọ̀nà tó ń tọ̀ yẹn ni kó o múra sí kó o máa tọ̀ kó o fi máa ṣoríire ọmọdé máa lọ mú nǹkan fágbà ni ọmọdé tí bá ti ń sọ pé òun fẹ́ lọ gbà lọ́wọ́ àgbà àbùkù ni ó rí gbẹ̀yìn ọmọdé tí bá ti ń sọ̀rọ̀ àgbà lẹ́yìn láì dáa níbi à ń yọ ọ sọ ibẹ̀ là á máa ń yọ ọ gbọ́ kó ṣọ́ra kó má bu bàbá ẹnu ọlọ́dì kan bàbá ẹnu kó máa ṣàdúrà fún kó máa fọlẹ́ ẹ̀bẹ̀ lọ òun náà ti ṣoríire nù bàbá Àyìndé náà wọn náà bó ṣe ṣe ó ṣe dáadáa o
máa ṣe dáadáa sí anybody. Ó ń ṣe pé tó bá rí àwọn ọmọ alágbe, àwọn ọmọ àsọta, àwọn ọmọ bàbá rere bàbá sá, ìwọ fún wọn lówó, bàbá kẹ́ ẹ pẹ́. fún wọn lówó. Má lejú anybody, má hùwàkiwà fẹ́ni, má sọ̀rọ̀ burúkú fún yàn, má sọ̀rọ̀ rí lẹ́nu, torí pé gbogbo igi kọ́ là á máa bẹ́. Irọ́ gbogbo igi kọ́ ni wọ́n máa ń bẹ́ lóko, gbogbo igi kọ́ là á bẹ́. Ọkùnrin kan wọ́n ń pè ní Kọ́lá Ọláwuyì, sọ̀rọ̀sọ̀rọ̀ ni nílẹ̀ Ìbàdàn, níbi ìrírí ayé. Tá a bá ti fẹ́ ṣe báyìí, níjọ́ kan mo sáré kírun, mo ní Kọ́lá Ọláwuyì fẹ́ ṣètò, mo bá sáré kírun wìrìwìrì, mo bá gbé rédíò, mo wá ń gbọ́. Alájà màmá mi náà kírun, ń gbọ́ ohun tí ń sọ. Bá wa kírun tán, màmá mi wá ní, ṣé n tí mò ń fi sáré pé mò ń họ́ bọ̀ wálé wá kírun wá títí fẹ́ gbé tò yìí ni. Màmá mi ní gbogbo ẹ̀dá tí ń bá máa tú àṣírí nǹkan, níjọ́ tọ́lọ́run bá tú àṣírí rẹ̀ kò ní rẹ́ni gbálẹ̀. Kí n má gbọ́ nǹkan yẹn, má má gbọ́rọ̀ bànújẹ́ mọ́, má má sọ nǹkan bànújẹ́, má má fetí mi gbọ́rọ̀ bànújẹ́. Lágbájá èèyàn bú ni, lágbájá ìkà ni, lágbájá oògùn owó ló ṣe. Má má sọ mọ́ o, kì í jẹ́ káyé èèyàn olójútu o, kì í dẹ̀ jẹ́ pé kéèyàn mọ nǹkan kan, ká fẹ́ni tó bá wà rẹ̀ lẹ̀ fọlọ́run. Tèmi ni kí n máa ṣe, má gbọ́rọ̀ nǹkan burúkú mọ́. Wọ́n bá sọ pé ńjọ́ kan igi kan wá ní igi yìí wọn ò gbọ́dọ̀ bẹ́ o. Wọ́n bá lé arákùnrin Kọ́lá Ọláwuyì bá ní kò sí tí ó ṣẹlẹ̀. Wọ́n bá lọ lè pe àwọn rẹ́gírẹ́gì o. Wọ́n bá gbá kínní fún rẹ̀ náà, wọ́n sá sọ pé ó gégi tán kò gbádùn mọ́ o. Igi yẹn ló gé, igi yẹn ni Kọ́lá Ọláwuyì gé tí ò fi gbádùn mọ́, tó fi kú. Gbogbo igi kọ́ là á bẹ́ o, gbogbo ọ̀pẹ kọ́ ló nígbà gùn o, gbogbo èèyàn kọ́ là máa ń yájú sí o, ọmọdé ò ń yájú ságbà o. Ntí igi fi jẹ́ èèwọ̀, ewé dàríkó ń bẹ lóko o, tó jẹ́ pé téèyàn bá fara kàn án, ẹni ó bá jù ni lọ lè sọ nínú o, ẹni ó bá jù ni lọ ó lè sọ nínú o. Tí inú ẹni yẹn bá dùn síyàn, tó bá dùn tó bá fi bẹ lọ́hùn, gbogbo kò dá ń ráyè rẹ̀ ṣe, ayé ń fẹ́, kò burú ni, ó ṣe kíní kan ní bọ́lọ̀ ṣe ni yóò lónù. Ọlọ́lẹ̀ ń dálẹ̀ bí hùn, ṣe bóun ló ṣe dáadáa yìí, kọ́lọ́hún sì mọ̀ fún dáadáa ṣe. Èèyàn máa yí padà, ọmọ bú àná dọmọ rè, èèyàn bú àná adèèyàn dáadáa, olè adi wòlíì, a máa jíṣẹ́ Ọlọ́run, tọ́lọ̀ má dẹ̀ ní kálukú ọ̀yà ni ọ̀yà. Àwọn bàbá wa o tọ́jú èèyàn Ọlọ́run, a sì ti rí kálukú náà tó burú rí, tó ronú pìwàdà. Èèyàn máa ń ronú pìwàdà ni, ẹni tó bá ronú pìwàdà tó ń ṣe dáadáa sí ẹ, wọn náà máa wò ó, torí pé kí ni kò ní tán lára ọmọọba kọ́mọkù dànsákì o. Kò ṣe pẹ̀lẹ́ jẹ́jẹ́, olùayé pẹ̀lẹ́, gbogbo ìgbà bá rí kó dọ̀bálẹ̀ fún, kó kí, kó máa ṣàdúrà fún, kó dẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn láì dá. Ẹlòmíì bí wọ́n sọ fún, bí wọ́n ò sọ fún yóò gbọ́. Ọkùnrin mi ń bẹ kíyàwó ẹ̀ má ṣe aburú ni o, mo ṣe kíní yìí ọkọ mi ò gbọ́, Ọlọ́run á padà tú àṣírí ẹ̀ tí ó fi hàn báyìí. Ẹni ó bá dẹ̀ fẹ́ soríire kò ní bú lóríire. Iṣẹ́ tó bá fẹ́ ṣe jẹ́, ò ní bú ẹni tó wà lánàá rẹ̀, tó síwájú rẹ̀. Tí ṣé àfáà tó fi ń lálùbáríkà kò kọjá pé ọmọ kéwú tó bá jẹ́ ọmọ kéwú dáadáa, kò ní rí àfáà fín ni. Àwọn àfáà mi wọn ò mọ̀ kọjá Kùránì. Ìwọ tó bá lò kémè títí tó bá rí wọn fín, wọ́n lè fi kúlúfà láòdàrin àjò èèyàn rú. Torí náà
bàbá tó ṣe bẹ́ẹ̀ Àyìndé Ọlọ́run máa fún ẹ ṣe o ò ní ṣíwà wò wà burúkú Ọlọ́run ní fi sí ẹ lọ́kàn mọ́ wọ́n máa ṣe dáadáa fáwọn èèyàn àánú Ọlọ́run náà nìwọ náà kúkú rí gbà ẹbí àánú ni àánú lórí gbà gbà náà bá dẹ̀ ti rá àánú gbà orí ìgbàanú tí wọ́n bá ń fún yàn kéèyàn náà máa fún yàn tí wọ́n bá ń fún yàn ìwọ náà máa fún yàn kéde pé kéèyàn máa pàkámọ́ owó tán sùmọ̀láyà mútu fi á wà láyà ya gbogbo ẹ̀ ní ó dìtàn ànábì tọrẹ kí ló ní mo wí tọrọ ànábì fi yàtọ̀ tó bá dọ́dọ̀ ànábì nísìn níbi tó ti bẹ̀rẹ̀ látàárọ̀ náà ni ó ti tún hànkà fún yàn lórí ẹni ó dé ọba àjòkó látàárọ̀ súlẹ̀ ọba ṣe pẹ́ńbẹ̀ sí bẹ́ẹ̀ ló ṣe gba nǹkan sí tá ànábì fi tọrẹ ju gbogbo tọrẹ nù ṣebí ànábì tán wà tó wù ní tán gbogbo owó tá à ń kó pamọ́ wọ́n nà lẹ́yìn ìgbani à ń tọ́jú ẹ̀fẹ́ lòmíì ni ẹ kúkú náà ẹ dùn yán nú àwọn olówó wà Nàìjíríà yìí àwọn tó lè fààyàn gòkè ń bẹ Nàìjíríà yìí bọ̀tìkẹ́ni má ní í ṣe wá Ọlọ́run wọlá yìí tó ṣe yìí Ọlọ́run jẹ́ kó dáa fọ́mọ náà gbogbo àwọn yòókù ẹ sọ̀rọ̀ ẹ dáadáa bẹ́ẹ̀ ṣe sọ fún mi yìí òun náà ni mo ti gbọ́ mo dẹ̀ ti ṣàdúrà fún kò ní ṣìṣe mọ́ ìjọ mẹ́jọ yìí yóò gbé. òun náà ní ẹ̀yà ara ilé ẹ̀kan sí bàbá àlùbáríkà òbí dànù ní ìlú Gbódú gbèdébètè tí ń bọ̀ èdè kò dùgbà yóò lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Gbódú junction ẹ̀tì rí sáńbọ̀ bàbá àlùbáríkà tó bẹ̀rẹ̀ lóbi lọ́wọ́ èèyàn pé bàbá àlùbáríkà lẹ̀ ń lọ wọn lọ́wọ́ ọbẹ̀ sí yín báyìí tàbí kẹ́ ẹ pé sórí 08023829492 ire o dà. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.